yé ọlọ́run ṣé bó mọ̀ pọ́ ọmọdé ni mi ò gbèjà fún mi jà o. ibà bàbá mi Ṣàṣìnà Adéwálé I prophetess ní òkọ̀rọ̀ multi-talented ní kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ojú tẹ́ fi ń wò mí kò ní re lóde yìí. Òjìji ayé tí mi fẹ́ sọ fún yín ni mo pe àkọlé rẹ̀ ní olùgbèjà. Ẹ̀yin lẹ máa ń sọ wípé ogun wà nílé tenants nílé mirens. Ẹ wo bí kò síbi tí ò sógun. Ogun wà nínú ilé ara ẹni náà. Àwọn landlady wọ́n máa ń fẹ́ lé landlady kàbàkàbà. Ó ṣẹlẹ̀ pé ìwọ̀nba ntọ́jú rí náà ń pè lóhùn o. Then pàtí láńlọ́ọ̀dù tèmi tó fún mi ní quick notice oṣù méjì ní sáré lọ rush 2-bedroom flat. Ibi tí mo ti lọ pé kí n dọ́gbọ́n 2-bedroom flat. Àwọn tí mo bá táwọn ti kọ́lé tọ̀dọ̀ tiwọn. Orí ilẹ̀ tèmi tí mo kọ́lé sí wọ́n gbin gbogbo nǹkan síbẹ̀ ní pé wọ́n ṣàkíyèsí ẹ wá bá mi clear kínní àti fẹ́ kọ́ ilé síbẹ̀. Àwọn kéré rẹ̀ náà o àwọn kéré rẹ̀ náà o. Ọ̀dà onísùúrù ló ń jogún ayé. Mi bá yọ 2-bedroom flat yẹn pé in case kan fi kéré ẹ̀ tán o. Màá lè yọ sitting room o. Torí orí sitting room mi yẹn náà gbin gbogbo nǹkan sí. Wọ́n tún gbígi sójú window. Igi yẹn ti dàgbà ó ti grow gan. Lẹ́yìn kùlé ọ̀dọ̀ mi lójú window wọ́n gbígi síbẹ̀. Igi yẹn ti dàgbà ó ti grow gan. Ọlọ́nsẹ̀ ọba dọjọ́ tàwí. Lolóòkọ́ bá wọ́ wọlé rọ̀gì. Ẹni kí lolóòkọ́ ó kunlẹ̀ kò sẹ́yẹ ńlé. Ẹnìkan kò sí ńlé kò sẹ́ni tí mi fẹ́ tó pè new site ni. Mo fẹ́ dìde. Ẹ̀mí yẹn sọ fún mi wípé wo bí tó bá fẹ́ mọ̀ dìde lọ láéláé. Ó dago 4 kó tó dìde sí ní tó ń wò yẹn. Ago 4 láago 10 àárọ̀. Bàbá mi ọ̀tọ̀ ọlọ́run mi. Ṣé mi gbélé ẹjọ́ ṣàánú mi? Àlọ́dàgo 4 mi dẹ̀ ń bẹ́ mi inú mi jiyàn. Mi ń bẹ́ mi inú mi jiyàn. Ọ̀dà mo gbọ́ o ṣẹ̀dẹ̀ mọ̀. Kì í ṣe náà nìkan lèèyàn gbọ́dọ̀ fi sórí òrùlé sùn o. Torí mo wá aago ń gbà yẹn. Aago 10 àárọ̀ ni. Mo dẹ̀ sùn sórí 3-bedroom 3-seater mo sùn lé lórí. Àwọn ṣíà mi yẹn ó ráǹdì báyìí bí roundabout ni ẹ ti mọrú ṣíà yẹn. Ní tí mo sọ yìí ó gbẹ́nu sókè ó bá wọ́ ó lọ nàlé ó náà lọ mú ṣíà tiẹ̀ bí ìgbà tálejò wọlé ó náà wọ́ ó wá dọ̀bálẹ̀ sórí ṣíà tó fèsì ọ̀dọ̀ mi ó wá gbẹ́nu sókè àwa ń wòra wa báyìí. Tani kò sẹ́ni tí mo fẹ́ kọ́ pé mo wá ń sọ gbogbo tí mo mọ̀ sí inú. Bíbélì ní àyà yóò pa àwọn àlejò wọ́n fi bẹ̀rù bojo sá jáde níbi kọ̀lọ̀fín wọn. Ìwọ Ọlọ́run ṣàánú fún mi mo ń wí mo ń fọ́ tútù ara bí mo ṣe ń wọnú Kùránì lọ mo ń wọnú Bíbélì lọ bẹ́ẹ̀ ni mo ń wọ tàwọn oníṣẹ̀ṣe lọ má dira. Mo fẹ́ dìde. Ẹ̀mí yẹn ní sẹ́ ó dago 4 tó bá fẹ́ mọ̀ dìde lọ lọ́ọ́lọ́ọ́. Ká má fàrọ̀gùn aago 4 lù Olúwa ṣá mi mọ nǹkan yẹn gbé mi dìde confam. Ẹ̀mí yẹn ní má pa fúnra ẹ̀ má ṣe nǹkan kan fúnra ẹ̀ jáde lọ pe àwọn tó bá yẹ kó o pè. Mo bá lọ pe àwọn tí wọ́n gbin gbogbo nǹkan yẹn torí gbọ́ ti wá hù dí ẹnu ọ̀nà. Wọ́n dẹ̀
kẹ́kọ̀ọ́ wọn kó gbogbo nǹkan wọn kúrò ń bẹ̀ wọn clear rẹ̀ wọ́n láwọn máa kéré ẹ̀ ni o kán wúgi wọ́n láwọn ò wúgi igi yẹn gan wọ́n ní igi tó máa ń ṣe lélẹ́sẹ ni pé abẹ́ẹ̀lẹ̀ ló ti máa ń ta gbòǹgbò bó máa ń wúlé àfá wọ́n láwọn ò lè wú ń bá lọ pè wọ́n ẹjọ́ wá bá mi pa n tó wọ́ wọlé wọ́n ní kí ni mi dárúkọ ẹ̀ mo lókun ilẹ̀ ọmọ onífàs ó tóbi gan ó bígì gan ó wọ́n sá tẹ̀lé mi ọlọ́run ńgbà wọn débẹ̀ ẹ wo bí wọn ò bá rí i mọ́ mo ní ọ̀rọ̀ dójú ẹ̀ ọ̀rọ̀ dójú ẹ̀ ogun àrùn dìde ọ̀rọ̀ dójú ẹ̀ o ọlọ́run àwọn ọlọ́run tó bá jẹ́ wípé lóòótọ́ wòlíì ni mi tó pè mí tí mo tún jẹ́ alóore mo ṣẹ̀ṣẹ̀ sọ̀kalẹ̀ mi lórí òkè ní kí n dẹ̀ máa sinmi nù lé bí mo ṣe rí nìyẹn mo ní ẹ̀wọ̀ lélẹ́yìí wọ́n bá ráàlú wọn pa bí tí mi wá ń lọ lélẹ́yìí ẹ bá mi kílẹ̀ gbogbo tó wà bí ẹ mọ̀ pé inú gbọ́ iná iná tọ̀ wọlé wa àwọn kẹ́rì ẹ̀nẹ́ tó onísùúrù níjọba láwùsá onísùúrù náà níjọgún ayé ìwọ ọlọ́run ogun ilé tẹ́nàntì ò tó báyìí o mùjíṣàn tí mo rí báwọn reluwé ṣe dé nìyẹn gbogbo tí wọ́n bá lórí ilẹ̀ rẹ wọ́n á sanwó ẹ̀ bẹ́ẹ̀ ni kó jẹ́ gàgà igi ewédú kan náà bá báwọn reluwé ṣe fálù gbogbo ẹ̀ nìyẹn àti igi tó ti grow tójú wíńdò mi níwájú tẹ̀yìnkùlé náà bá jáde àwọn làwọn ní gbogbo ohun táwọn gbìn pátápátá àwọn reluwé ní tẹ́wí ilé iwájú ilé yín kọ́ ló wà yìí gbogbo igi táwọn fálù yìí iwájú obìnrin làwọn bá orí ilẹ̀ rẹ̀ làwọn bá mo ní sitting room mi ní bíbá tí n bá ti fẹ́ kọ́ mọ́ láwọn gbọ́ iná ní ń dìtọ́pù mi tí ò tí ì jẹ nǹkan kankan bẹ̀ ẹ wo bí àwọn reluwé bá ní èmi làwọn máa sanwó yẹn fún o igi tó jẹ́ àwọn làwọn gbìn tá a fẹ́ gbọ́ ènìyàn ọ̀fẹ́ ní fọ́rọ̀ bí òṣòrí ẹni kílẹ̀ ò tó mọ́ àmọ́ bóyá àwọn èrùgà lè kóńdé ní ẹ lọ pè ní nígbà tí ó fi tó déédé aago 9 àárọ̀ ọjọ́ kejì wọ́n ti wú gbogbo ẹ̀ ṣáínà kábà ṣé bá lọ ní tani àti tani níwájú ọlọ́run ọba tí jẹ́ èmi ni má ṣe bẹ̀rù wọ́n wú gbogbo ẹ̀ kàkà mú ọmọ àbúlẹ̀ wọ́n fẹ́ káwọn reluwé ó san owó yẹn torí pé mọ̀ páwọn làwọn ni ṣùgbọ́n wọ́n fi ń dìstọ́pù ọ̀tá mi gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ̀ ń wò mí lénìí ta lọ́lọ́run ò fi jọba tó ń jọba léyìn lórí tẹ́ mẹ́ni tẹ́ lè fẹjọ́ sùn ọba ọlọ́run àwọn ọlọ́run tó gbìjà mi níjọ́ kìíní àná Wùmí Ọ̀kọ̀rọ̀ multi-talented ìjà yẹn pẹ́ẹ́rẹ́ ọlọ́run tó gbìjà mi níjọ́ kìíní àná ó wà ń bẹ̀ òkè yípadà á gbèjà gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ̀ ń wò mí á gbèjà yín jà gbogbo ẹni tọ́lọ́run ò fi jọba tó ń jọba léyìn lórí ọlọ́run á gbàgbára lọ́wọ́ alágbára tó ń fagbára yọni lẹ́nu yín abc tẹ́ bá mọ̀ mí lálórí àti wòlíì ẹ kílèmù ẹ̀kẹ́ sàmí ẹ lọ bá mi wọ àwọn iṣẹ́ mi lórí Wùmí Ọ̀kọ̀rọ̀ TV lórí YouTube 08141214070 ẹ ṣé mi dúpẹ́ àálà ọdún ìjà pẹ̀lú ayọ̀ àti ìdùnnú ó ṣé bàbá mi.